kí lohun tí Kúnlé Afọláyan sọ nípa Fúnkẹ́ Akíndélé tó fariwo lórí ayélujára? Bó ti wù kájọ máa ṣiṣẹ́ kan náà tó, ìgbìyànjú ẹ̀dá lórí àtìlà àti lówó lọ́wọ́ ó mọ̀ yàtọ̀ síra wọn. Èyí ni ohun tó ń fa ariwo lórí ayélujára báyìí nípa ọ̀rọ̀ kan tí gbajúmọ̀ òṣèré Kúnlé Afọláyan máa sọ nípa òṣèré ẹgbẹ́ rẹ̀ Fúnkẹ́ Akíndélé àtàwọn onítíátà míì tí wọ́n máa ń gbé iṣẹ́ wọn lọ sí sinimá lórí ètò kan tó wáyé láìpẹ́ yìí tí wọ́n pè ní The Lagos Business of Film Summit. Ó ní wọ́n ti béèrè lọ́wọ́ Afọláyan pé kí ló dé tí kì í sábà gbé iṣẹ́ rẹ̀ lọ sí sinimá bí àwọn ẹgbẹ́ rẹ̀ yòókù. Nígbà náà ìní òṣèré tí bàbá rẹ̀ Adé Love tóun náà jẹ́ gbajúgbajà òṣèré nígbà ayé rẹ̀ ó mà ló má ṣàlàyé pé kì í ṣe wípé òun kò nífẹ̀ẹ́ sí gbígbé iṣẹ́ òun lọ sí sinimá. Mo wà lára àwọn èèyàn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbé eré lọ sí sinimá. Kódà ijó jíjó èmi ni mo bẹ̀rẹ̀ rẹ̀. Mo jó ní London gan, kì í ṣe ní ilẹ̀ yìí nìkan. Mo fẹ́ ṣe fíìmù kan tí ó bá lè fi dá mi lójú pé mi ò nílò láti jó kí n tó ta fíìmù náà. Ó yá ó máa ń nira gan ni. Kúnlé Afọláyan tẹ̀síwájú pé òun kò fẹ́ dààmú ara òun. Ó ní ó yẹ kí àwọn ìlànà mìíràn wà tí kò ní jẹ́ èyí tó ń fún èèyàn ní wàhálà bí èyí tí àwọn yóò ta fíìmù láì pàdánù gbogbo okun àti agbára lórí iṣẹ́ náà. Èmi ò mọ bí Fúnkẹ́ àti àwọn èèyàn bẹ́yẹn bí wọ́n ṣe ń ṣe tí wọ́n ń gbé irú nǹkan báyìí jáde tí wọ́n ń ṣe ọjọ́ kan aṣọ kan lórí ìtàgé. Èmi ò lè ṣe o. Bẹ́ẹ̀ ni Kúnlé Afọláyan wí. Ó ní òun ní ìtàn nílẹ̀ láti bí ọdún 4 tó sì wù òun láti gbé jáde ṣùgbọ́n ọ̀nà mìíràn ń lòun wá fún un. Nínú fídíò míì níbi tí Kúnlé Afọláyan tó ti ń sọ̀rọ̀ lórí ìfigagbága tó ti ṣàfikún ọ̀rọ̀ nípa gbígbé fíìmù lọ sí sinimá. Fídíò náà ṣe àfihàn Afọláyan pẹ̀lú Ibrahim Chatta tóun náà jẹ́ gbajúmọ̀ òṣèré níbi tí Afọláyan tó ti ń sọ wípé òun kò bá Chatta ṣe ìfigagbága nítorí abúlé fíìmù tí òṣèré náà kọ́ sílùú Ọ̀yọ́. Ó ní àwọn kò kúkú jọ ṣe nǹkan kan papọ̀ náà. Kúnlé Afọláyan sọ pé mi ò fẹ́ bílíọ̀nù 2 náírà, mi ò tiẹ̀ fẹ́ bílíọ̀nù kan náírà gan ní sinimá tí mi ò ní lè gba mílíọ̀nù 10. Ó wá tẹ̀síwájú pé iṣẹ́ tóun àti Chatta táwọn ń ṣe ó mà dá lórí gbígbé ohun tí àwọn ìrandíran tí wọ́n ti ṣe kalẹ̀ ga kò ní nǹkan kan ṣe pẹ̀lú à ń figagbága. Ọ̀rọ̀ tí Kúnlé mà sọ yìí òun ló ti bẹ̀rẹ̀ sí ní mú oríṣiríṣi awuyewuye wá. Bẹ́ẹ̀ làwọn míín sọ pé níṣe ni òṣèré náà ìní ń fi àwọn Fúnkẹ́ Akíndélé, Tóyìn Àìmákù àtàwọn mìíràn tó ń gbé fíìmù lọ sí sinimá ṣe yẹ̀yẹ́. Wọ́n ní ṣe irọ́ wá ní bílíọ̀nù 2 tí àwọn ń gbọ́ pé Fúnkẹ́ Akíndélé ń pa ní sinimá ni àbí Kúnlé wulẹ̀ ń fi òṣèré náà sí ẹ̀fẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn mìíràn sọ pé òótọ́ ọ̀rọ̀ wà nínú ohun tí àgbà òṣèré yìí mà sọ. Wọ́n ní ó lè má jẹ́ gbogbo owó tí aráàlú fetí gbọ́ wípé wọ́n máa ń pa ní sinimá náà in ló ń tẹ̀ wọ́n lọ́wọ́ o. Ẹ̀wẹ̀ ọ̀rọ̀ náà rèé ó ti ń já rìnrìn lórí ayélujára pẹ̀lú èrò aráàlú tí kò ju ara wọn. Nínú ohun tí Fúnkẹ́ Akíndélé mọ̀ kọ sí ojú òpó X rẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ tí Kúnlé Afọláyan mọ̀ sọ, ọpẹ́ àti ẹ̀mí ìmoore òun ló fi hàn sí Olúwa lórí iṣẹ́ rẹ̀ tó ti ń bá bọ̀ láti ọdún 27 sẹ́yìn. Lójú òpó náà ó ní Fúnkẹ́ òun ló ti fi ọpẹ́ fún Ọlọ́run fún agbára, ọgbọ́n, ìmọ̀ àti òye tó fi gbé fíìmù rẹ̀ tuntun tí wọ́n ló pa bílíọ̀nù náírà jáde. Òṣèré náà dúpẹ́ pé òun ní àǹfààní láti ṣe àfihàn iṣẹ́ òun. Bẹ́ẹ̀ ló ní kí wọ́n tún jáde lọ́pọ̀ yanturu láti lọ wo fíìmù náà ní sinimá. Kódà iṣẹ́ náà kò dúró ní sinimá ilẹ̀ yìí nìkan bó ṣe wí o. Fúnkẹ́ ni ó tún wà lókè òkun lọ́hùn-ún ìyẹn ní UK àti Ireland. Èyí ni ọ̀pọ̀ èèyàn fi ń sọ wípé bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ kan náà ni òun àti Kúnlé Afọláyan ṣe tí wọ́n sì jọ jẹ́ àgbà òǹkọ̀tàn, síbẹ̀ ìlànà iṣẹ́ àti ọ̀nà tí kálukú ń gbà rí owó rẹ̀ kò jọ ara wọn. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣé ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè mọ̀ àwọn ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. A kú ìsinmi òní, ọ̀pọ̀ ìsinmi lèmi àti yóò ṣì lókè ìpẹ́ o. Àmín.